Africa Content TV.
yọ ó tún rí rádaràdà ẹ̀rí bó ṣe rí játijàti. Màdámù ṣe òsì o kílẹ̀ ni mo ṣe ẹ borí jì mí mo lẹ́lẹ́dàá tèmi o ìjọbalẹ̀ mi rèé má ṣọmọlúwàbí o ẹ borí jì mí o ẹ wọ láyà mi tẹlu bàbá mi ẹ borí jì mí o ẹ borí jì mí mo lẹ́lẹ́dàá tèmi o ẹ borí jì mí má ṣọmọlúwàbí o kílẹ̀ ni mo ṣe kílẹ̀ ni mo ṣe. Ẹ̀gbọ́n bó ṣe rí nìyẹn o ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbà mí mọ̀ràn torí Ọlọ́run mi ò mọ nǹkan tí mo lè ṣe o. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Kámílù kọ̀ǹpó mo fẹ́ ọtọ́ tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàjẹ́jẹ́. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Kàtún fọjà lọ̀rọ̀ gájà àfi kó ṣe jẹ́ẹ̀jẹ́ fọ̀ ọ̀gá rẹ̀. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ọ̀pọ̀ ọ̀nù lóòkúta máa dá àtúrà àwọn alágbára wọ̀nyẹn burú. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ẹni ta ò lè mú ká ṣe jẹ́jẹ́ káfi ti kí sáàrì fún ló tọ́. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ilé wọn lè tẹ̀ síwájú kádàrá òní lọ láìṣẹ́. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ilé aláṣejù bá ń jóná, ilé aláṣejù bá ń jóná, ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. Ilé aláṣejù bá ń jóná ẹni bàbá kẹ́dùn mà ní ó jẹ̀bi. ọ̀pọ̀ obìnrin náà ń bá ayé ọmọ jẹ́ ọ̀pọ̀ obìnrin náà ń bá ayé ọmọ jẹ́ wọ́n rànà nílẹ̀ wọ́n tọmọ sínú igbó. Ọ̀pọ̀ obìnrin ló ń bá ayé ọmọ jẹ́. Ọ̀pọ̀ obìnrin ló ń bá ayé ọmọ jẹ́. Wọ́n rànà nílẹ̀ wọ́n tọmọ sínú igbó. ọ̀pọ̀ obìnrin náà ń bá ayé ọmọ jẹ́ sẹ́ o ọ̀pọ̀ obìnrin náà ń bá ayé ọmọ jẹ́ wọ́n sọ̀rọ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ tí yorùbá sọmọ létí olówó nìkan náà ń fẹ́ kọ́mọ wọn fẹ́ wọ́n gbàgbé pé
lóde jọ máa máa tẹ o bàbá ń bọ́mọ sọ̀rọ̀ ṣe bóyá ọmọ ó gbọ́ ṣèkínà tún jọ máa máa tẹ o ṣùgbọ́n. Ṣèkínà tún mú kìlọ̀ fẹ́. Ṣèkínà tún mú kìlọ̀ fẹ́. Látọjọ́ mi lọ ìwọ pẹ̀lú Kámílù. ìyá káwọn àwọn ariwo yòókó lórí ọmọ. Ṣèkínà tún mú kìlọ̀ ọ̀rọ̀ sí àmì fẹ́. ẹnu mi. lójú ẹ̀mí mi máa kọ́ lójú ẹ̀mí mi máa kọ́ lójú ẹ̀mí mi máa kọ́ ṣèkínà lójú ẹ̀mí mi máa kọ́ ló ti máa bẹ̀rù ẹrù tí ò ní hàn lójú ẹ̀mí mi máa kọ́. Ṣèkínà tún mú kìlọ̀ fẹ́. Ṣèkínà tún mú kìlọ̀ fẹ́. Bàdàlẹ̀ tán a máa rán fúnra ẹ̀ Mi ò orí gbọ́dọ̀ tèmi rí tó. Ṣèkínà tún mú kìlọ̀ fẹ́. ṣèbẹ̀ni tó bá ń yàn ló yẹ kéèyàn fẹ́ ìfẹ́ lápapọ̀ gbòǹgbò tó yẹ kéèyàn ní kò sẹ́ni tó lè pè kí má máa fẹ́ ẹni tọkọ mi bá yàn tán ọkọ mi fẹ́. Ṣèbẹ̀ni tó bá wúyàn ló yẹ kéèyàn fẹ́. Ìfẹ́ lákọ́kọ́ gbòǹgbò tó yẹ kéèyàn ní. Kò sẹ́ni tó lè pè ní màmá fẹ́. Ẹni tọkọ mi bá yàn lọ́kọ mi fẹ́. wàhálà yìí ti fẹ́ pọ̀ jù máa ní ṣèbẹ́ni tọkọ mi yàn òun ni máa fẹ́ àyànmọ́ ọgbọ́n oògùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá oníkálukú kò má níta ṣe onífẹ́ Kámílù dọ́kọ̀ òun ni máa fẹ́ èṣù oníyàwó òun kájọ láṣẹ pẹ́. Ṣèbẹ̀ni tó bá wúyàn ló yẹ kéèyàn fẹ́. Ìfẹ́ lákọ́kọ́ gbòǹgbò tó yẹ kéèyàn ní. Kò sẹ́ni tó lè pè ní màmá fẹ́. Ẹni tọkọ mi bá yàn lọ́kọ mi fẹ́. kí ló sí ẹ̀dẹ́ kan náà máa ní ìgbà tẹ́ fẹ́ fẹ́ dádì níta ló trọ́bù yín ẹni fẹ́ dádì dọ́kàn lẹ́ fi fẹ́ wọn choice oníkálukú ṣe bọ́tọ̀ tí ẹni tó wù mí nìyẹn ẹni tó wù mí nìyẹn ẹni tó wù mí nìyẹn òun ni màá fẹ́ o. Ṣèbẹ̀ni tó bá wúyàn ló yẹ kéèyàn fẹ́. Ìfẹ́ lákọ́kọ́ gbòǹgbò tó yẹ kéèyàn ní. Kò sẹ́ni tó lè pè ní màmá fẹ́. Ẹni tọkọ mi bá yàn lọ́kọ mi fẹ́. ṣé Kámílù àfi ọmọ mi ṣá possible ìwọ Kámílù gbogbo ibi tó bá dẹ̀ wà báyìí lẹ́ni kò ní dúró làwa gbà gbogbo ohun tó bá gbà la máa fún. Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ra mi Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ra mi ẹ wojú ayé ẹ wáyé mi lóde Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ra mi. Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ra mi. Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ra mi. Ẹ wojú ayé, ẹ wáyé mi lóde. Ẹ wò ó. Ọlọ́run máa jẹ́ iṣẹ́ ra mi. Alẹ́ ni tí wọ́n rọ
ọ̀gá pòdùsà ọmọ tẹ́ẹ̀bí wà láyé tí wọ́n ní bàjẹ́ o. Ṣèkínà Ṣèkínà àwòsàn Ṣèkínà àgbàdùn Ṣèkínà àwòsàn Ṣèkínà àgbàdùn wà lọ́lá ọlọ́run. àdúrà ló lè ṣohun gbogbo àdúrà ló lè ṣohun gbogbo ẹ kún fún àdúrà kẹsì jẹ́ kọ́kàn yín mọ́ ẹ má ṣe bàjẹ́ mara burú sẹ́nìkan àdúrà ló lè ṣohun gbogbo. Kò sẹ́ni tó lè gbà ní ìtọ́jú ọlọ́run lọ. Kò sẹ́ni tó lè gbà ní ìtọ́jú ọlọ́run lọ. Ìmọ̀ràn tí mo lè gbà yín ẹ gbára lọ́lọ́run. Fẹ́ni gbára lọ́lọ́run ìyẹn ò ní jogún òfò. Iná àgbàdùn àmì lọ́lá ọlọ́run. àdúrà ló lè ṣohun gbogbo àdúrà ló lè ṣohun gbogbo ẹ kún fún àdúrà kẹsì jẹ́ kọ́kàn yín mọ́ ẹ má ṣe bàjẹ́ mara burú sẹ́nìkan àdúrà ló lè ṣohun gbogbo. ta ni mò ń wòye o Ṣèkínà tú mi mọ́ rẹ o mo ṣá mọ ojú ó lè tàn mí jẹ́. ta ni mò ń wòye o Ṣèkínà tú mi màrè o mo ṣàmọ̀ ojú ò lè tàn mí jẹ. Ṣèkínà tú rẹ o àbóhùn náà kọ́ ọmọ onílé ọlọ́nà ọlọ́run mọ̀mọ́ jẹ́ àsínwé. ta ni mò ń wòye o Ṣèkínà tú mi màrè o mo ṣàmọ̀ ojú ò lè tàn mí jẹ. ẹgbẹ́ rí abẹ́yìn náà ò rí ẹjẹ́ àgbẹ̀ lọ sọ́dọ̀ àfà mi. ta ni mò ń wòye o Ṣèkínà tú mi màrè o mo ṣàmọ̀ ojú ò lè tàn mí jẹ. Allahumma anta salam Allahumma anta salam wa minka salam. Allahumma anta salam wa minka salam. Allahumma Allahumma anta salam wa minka salam. Allahumma anta salam wa minka salam. Anta al-awwalu anta al-akhiru anta al-zahiru anta al-batinu wa laysa dunaka shay'un as-samadu bi wahdaniyati Allahumma anta salam wa minka salam. Allahumma anta salam wa minka salam. Alálàáfíà lọ́lọ́run mi o. Alálàáfíà lọ́lọ́run mi. 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 Òun nìkan ni kì í ṣàárẹ̀. Alálàáfíà lọ́lọ́run mi. Ó dá mi lójú Ṣèkínà àwòsàn. Alálàáfíà lọ́lọ́run mi. Tọ́lá ọlọ́run Ṣèkínà àgbàdùn o. Alálàáfíà lọ́lọ́run mi. Alálàáfíà lọ́lọ́run mi. Alálàáfíà lọ́lọ́run mi. Ìmọ̀ràn tí mo bá gbà yìí ẹ tọ́jú ẹ ṣàpò ẹ má fi hàn sẹ́ni kan. Ìmọ̀ràn tí mo bá gbà yìí ẹ tọ́jú ẹ sápò ẹ má fi hàn sẹ́nìkan. Ṣèkínà agbádùn ṣùgbọ́n tó bá gbádùn tán Kamilu ó gbọ́dọ̀ fẹ́. tó ráyàn mọ́ ọyìn papọ̀ látòdè ọ̀run wá. Ìmọ̀ràn tí mo bá gbà yìí ẹ tọ́jú ẹ sápò ẹ má fi hàn sẹ́nìkan. màmá ẹ̀ tó gbọ́wọ́kọ́wọ́ ìwọ ló fẹ́ yà ní wèrè kó tó dà lẹ́sẹ̀ kí lórí. ẹ má jẹ́ kí màmá ẹ̀ mọ̀ ó wà lọ́dọ̀ ọ̀yìn ṣùgbọ́n ẹ wá bàbá ẹ̀ lọ kẹ́fí tó bàbá létí. Ìmọ̀ràn tí mo bá gbà yìí ẹ tọ́jú ẹ sápò ẹ má fi hàn sẹ́nìkan. Ọlọ́run tó lẹ̀san asan yín lẹ̀san rẹ̀ o. Ọlọ́run tó lẹ̀san asan yín lẹ̀san rẹ̀. Ọlọ́run tó lẹ̀san asan yín lẹ̀san rẹ̀ o. Ọlọ́run tó lẹ̀san asan yín lẹ̀san rẹ̀. Iṣẹ́ tó ti parí láyé máa fi wá o. Ọlọ́run tó lẹ̀san asan yín lẹ̀san rẹ̀. Ẹ ò ní ṣiṣẹ́ gbà ẹ ò máa ní ṣiṣẹ́ ṣe. Ọlọ́run tó lẹ̀san asan yín lẹ̀san rẹ̀.
ní ṣènìyàn nígbà mo wà lọ́dọ̀ wọn ló fa sábàbí ohun tí mo bá wá bí ẹ̀gbọ́n ẹ̀ ṣàlàyé fọ̀gá onínú rẹ̀. Ajáró lówó Àtayọ̀ mọ́ ẹ ṣé ọ̀gá mi ẹ kú ọjọ́ mẹ́ta. bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ ọkàlùkù bá ṣe ò dájú pé àgbẹ̀sán bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Òǹkàlùkù wá ṣe ó dájú pé àgbẹ̀san. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. mọ̀ pé wá tẹ̀hún lọ́lọ́run mi fi ṣẹ̀san mo mọ̀ pé wá tẹ̀hún lọ́lọ́run mi fi ṣẹ̀san ṣèbí jẹ́jẹ́ là ń lọ èmi pẹ̀lú Kámílù àwòrán wa òun la bá ìṣẹ̀ kìnnà kọ́ndíṣọ̀n tá a bá wà láì kò dáa rárá ọlọ́run á ń bẹ̀ ọ́ dákun má yà wá wèrè o àmúṣẹ̀ kìnnà ó dìde àfa wa kan bá wa ṣàdúrà fún un. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Òǹkàlùkù wá ṣe ó dájú pé àgbẹ̀san. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. ká má torí àwíjàre kí tọ́lọ̀ tọ́lẹ̀nu ká má torí àwíjàre kí tọ́lọ̀ tọ́lẹ̀nu àfàṣàdúrà fún wọn ní kòkòrò tó ń jẹ ìgbà ìdí ìgbà ló wà àṣírí kan ń bẹ wọn ní ká má sọ fẹ́nìkan ẹgbẹ́ tí yín síbi kì í sọ sí ilé tí ẹ fọ̀rọ̀ síkùn bí àgbà. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. Òǹkàlùkù wá ṣe ó dájú pé àgbẹ̀san. Bí ẹ ti ń ṣe náà ni ẹ máa ṣe lọ. wọ́n fara sí fún mi àgbà òtòrò àbẹ̀yìn mi nìkan Ó wọn. fọ̀rọ̀ síkú bí àgbà sọ́bẹ̀ yìí mi nìkún wọn. Kámílù kọ̀ọ̀kan ó ṣeun ọ̀rẹ́ Kámílù ó ṣeun ẹ̀ṣẹ̀ fún àdúró tì iná ọmọ òníjó Ó yín. fọ̀rọ̀ síkú bí àgbà sọ́bẹ̀ yìí mi nìkún wọn. mo ti gbọ́ ohun tí ẹ sọ wọn ò ní sọ́bẹ̀ nìkan wọn ò sì máa gbìyànjú màmá wá yín wá ẹ bá mi tọ́jú sẹ́kì náà wọ́n máa pè yín lórí aago lọ́jọ́ tí bá fẹ́ Ó wá. fọ̀rọ̀ síkú bí àgbà sọ́bẹ̀ yìí mi nìkún wọn. hello hello sir ṣọ́ọ̀rẹ́ Kámílù nìyẹn bẹ́ẹ̀ni sir ok Kámílù nǹkan ọwọ́ sà mo gbé nọ́mbà ẹ̀kún lọ́nìí ẹ bá mi kí dáadáa máa wá ojú sí tó bá di lọ́la ok sir kó bá mi kí sẹ́kì náà náà ṣùgbọ́n wá gbọ́ sir. ó dàbọ̀. báyọ̀ pẹ́ bá ti yọ kò sọ̀rọ̀ yé mọ́ àtọ̀nà àtòní ẹ̀kọ́ yìí fún gbogbo wa. Ayọ̀ pẹ́ bá ti yọ, kò sáròyé mọ́. Àtàlọ́ àtòní ẹ̀kọ́ ní fún gbogbo wa. Oní ọjọ́ ìdùnnú ọmọ ìdùnnú ó ṣẹlẹ́jọ́ ìdùnnú ìtàn àmàjáde láti fi ṣẹ̀kọ́ fáráyé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó ẹ má jẹ́ yà yín lẹ́nu kò ṣẹ̀yìn ọlọ́run pẹ̀lú màmá Sẹ̀kínà. Ayọ̀ pẹ́ bá ti yọ, kò sáròyé mọ́. Àtàlọ́ àtòní ẹ̀kọ́ ní fún gbogbo wa.
sẹ́kínà tù mí. olólùfẹ́ mi, ìfẹ́ ọkàn mi. olólùfẹ́ mi, ẹ̀yin ojú mi. olólùfẹ́ mi, ìfẹ́ ayé mi. olólùfẹ́ mi, my sweetie my darling. olólùfẹ́ mi, èṣù oníyàwó o. olólùfẹ́ mi. Àdúrà mi tó ti ń gbà tí mo dẹ̀ fi rọ́mú. Àdúrà mi
dẹ̀sùn tá a mú lọ tó fi yẹn ká ṣe pẹ̀lẹ́ o nílé ayé mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ayé ló mọ̀ o. àṣẹ ló ti tọ́ láyé ò ṣe wà mọ́yà kò sún tá a mú wá kò dẹ̀sùn tá a mú lọ tó fi yẹn ká ṣe pẹ̀lẹ́ o nílé ayé mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ayé ló mọ̀. ṣe bíbí náà bá kú àfẹ́rù bójú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ́ ẹ̀rọ kù. dájú wa lówó kò rántí ṣe wíìlì o àwọn méjì lágbẹ̀yìn ẹ̀ báwo ni ká ṣe kàn fún un. ṣebí tíná bá kú àfẹ́rù bójú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ́ ẹ̀rọ kù. dájú wa lówó kò rántí ṣe wíìlì o àwọn méjì lágbẹ̀yìn rẹ̀ báwo ni ká ṣe kàn fún un. akíkí mọ́ríyámà à ń sọ̀rọ̀ ilá ọ̀rọ̀ ilá ló ń jáde yẹn lẹ́dùn ẹ̀ ó yẹ ká dárò bàbá ń sọ̀rọ̀ ogún pínpín kò yẹ kó mú jà wá yájọ́ ṣuṣu ọwọ́ ká fi rán sọ̀kan ọmọ ìyálé tìyàwó ká mú yẹn kúrò torí fíìmù tó gùn lógún pínpín sísí fíìmù ni kò ṣe dúró àìmọye ìdílé tó kún ti bàjẹ́ bàbá fọwọ́ ẹ̀rọ mu òun ní àrọ̀rùn àmọ́ tábà múlẹ̀ lé abẹ́dògún ẹni tó lókun kọ́ kò sí láyé ẹni bẹ́ẹ̀ jogún kóhun náà má gbàgbé pásọ funfun nìkan lámì àmúlò lábí ní ká ṣe pẹ̀lẹ́ o nílé ayé mo fẹ́ dógún mo fẹ́ dógún mo fẹ́ dógún dọ́gbọ̀n ayé ló mọ̀. àṣẹ ló ti tọ́ láyé ò ṣe wà mọ́yà kò sún tá a mú wá kò dẹ̀sùn tá a mú lọ tó fi yẹ ká ṣe pẹ̀lẹ́ o nílé ayé mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ayé ló mọ̀. ọlọ́jẹ̀ mo mọ̀ ẹ́ bí ojú o àṣìṣì mo mọ̀ ẹ́ jọ̀wọ́ lọ lójú ayé bàbá wa lójú kòkòrò wọ́n mílíkì wọ́n bìyà márànjú mọ́ mi akágàn tún ní ẹ ọmọ mọ̀ kó láhùn tó bá lọ fún yàn ní nǹkan wàhálà ni bàbá wa ò sí mọ́ ó máa fẹ́rẹ̀ mi jẹ ni mo fi ń tẹnu mọ́rọ̀ ogún pínpín yẹn ṣe bókèrè lọ́lọ́dún dídì tí lẹ́kùn sùn àmọ́ tá a bá jọ́jú ṣọwọ́ àtẹnilọ́rùn tẹnìkan ò ní mọ̀mọ́ yálé sọ́mọ ìyàwó àmọ́ tó bá mu ní líle wà bá mi níbẹ̀ o obìnrin ni mi o obìnrin ni mi sẹ́ alóbìnrin takuntakun mo dàbí ọkùnrin ni àwa méjì lágbẹ̀yìn yẹn báwo ni ká ṣe pokùn. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Wàlékún sálámù ẹ̀yin àfà ẹ máa wọlé mo ní kẹ́ máa rọra. ẹ máa wọlé mo ní kẹ́ máa rọra. mo kí aláàjì o aláàjì làbáyíká pẹ̀lú kàkàkí ọmọ sànú ṣẹ́wù. àbágàní ìdàkúrè ọmọ ṣẹ́wù Buhari ọmọ Musa Rúkáyàtù onímọ̀lẹ̀ òun lorúkọ mi àwọn ọ̀gá mi jà òun lè bá wa wọ́n jà sógun ogún bàbá wọn mo faná bíbẹ̀ yìí ẹ bá níyanjú ẹ̀ fún wọn torí ọmọọṣẹ́ ni mo jẹ́ lọ́dọ̀ wọn. Jogunjogun ẹ lọ sí pẹ̀lẹ́ ẹni tó lógun kò kúkú mógún lọ ogún tẹ̀rí yẹn òun máa ní fògùn bó bá fògùn tán á sì tún dógún. Jogunjogun ẹ lọ ṣe pẹ̀lẹ́ èyí tó lókun kò kúkú mọ́gùn lọ ogún tẹ̀lé ẹ òun máa ní fòkùn bó bá dógún tán á sì tún dógún. nígbà tẹ́ ń sálámọ̀ àṣebẹ́ ni èlé jẹ́ mi ò mọ̀ pé mi kan náà lẹ́sùn lẹ́dọ́rí kọ kálẹ̀ ṣíṣí ò bá gbé bí kì í ṣe lè gbò ẹni ṣó lọ́dọ̀ Buhari ọmọ Musa ẹlẹ́kọ̀ọ́ tó kéwú lọ́jọ́ ẹlẹ́kọ̀ọ́ ọmọ bàbá wa oníwàásí àgbáyé ohun tí Buhari bá sọ lè mí má gbà ó ni mo tó lè gbà látó yanjú ẹ̀yàn onísọkúsọ. Kókókó kókókó kú lọ́dọ̀ wọn ò gbórí kú lọ́dọ̀ wọn ò gbórí. ọba
ẹ̀ṣà ògógó kúlódò ògbórí kúlódò ògbórí. ògógó ògúnlọ̀ yóò lẹ́jọ́ ogun lóko tó ń dà pọ̀. ògógó ṣùṣù tó sùn wọ́n ṣe bí kúkú ló kú o. ele buragbada buyọ buragbada kasiara o ga fíofío ajita wazan ògógó kúlódò ló ń ṣayẹyẹ gbogbo ayé ló péjú o ìkójáde ọdún sídi àti fíṣídìí orin tó gbé jáde tó gbé àkọlé ẹ̀ ní ògógó ọba ẹ̀sà ọjọ́ yẹn rò soso tó bá ti jọyè ìlú gbogbo tó fi máa wọn tọ kùlú jankan-jankan ló péjú o akakàtẹ́ làwọn àgbà òṣèré oní tíátà tó wà ńbẹ̀ eléré ńlálágbó ńlá ni olúwayé fújì mayegun ìjẹnẹra K1 the ultimate lélẹ́rẹ́ ọjọ́ yẹn K1 fọ ògógó ọba ẹ̀sà ó yà gbé sókè jọ. ọba ẹ̀sà ògógó lọ ọba ẹ̀sà ta ló bá ẹ̀sà ògógó lọ ọba ẹ̀sà ta ló bá ẹ̀sà ògógó lọ ọba ẹ̀sà. olúwayé majesty ó tún yá. èèyàn bá ládé níkàlẹ̀ ẹ kú àádó ti ògógó ògógó kú lọ́dọ̀ ní báńdúpẹ́ kú lọ́dọ̀ àìbí ògógó kú ògbórí o. ògógó kú lọ́dọ̀ àìbí ògógó kú ògbórí o. ìkànnì lẹ́lẹ́ yẹ gbà. gbogbo ọdún bá kákọ́s ẹ kú àádó ti kú lọ́dọ̀ ògógó ẹ kú àádó ti kú lọ́dọ̀ ògógó ọba ẹ̀sà. ẹ wo lọ́ọ̀tì lọ́jọ́ sídi àti fíṣídìí orin tí ògógó ṣe tó gbé àkọlé ẹ̀ ní ògógó ọba ẹ̀sà olúwayé fújì mayegun ìjẹnẹra ó ṣe bẹbẹ lọ́jọ́ yẹn àti gbé jáde kàṣàgbà marketed and distributed by Absolute Music and Films Akorede marketer number 79 Oyosore CD market Bọ́ládé Òṣòdì Lagos telephone 003-401-3318 tàbí 0818-440-8191 audio CD àti VCD K1 the ultimate eléyìí tá a gbé àkọlé ẹ̀ ní K1 fọ ògógó ọba ẹ̀sà oníkẹ́ra kẹ́gbọ́n kẹ́wọ́ mọ́fọ́ wẹ́sọ̀ yá ká ó ti jáde. ọba nígbà ló bá kọrin. Wàsíù bàbá àjọbí Fàrúkù olúwayé fújì o. ògógó ti gbé dòdò dé o. ẹni máa ra ògógó ti gbé dòdò dé ẹni máa ra kó wá. ògógó multi-talented artist ojúmọ́ ti mọ́mọ́rìwó yọ lágbà tuntun nẹ́nẹ́ ògógó kúlódò tún lẹ́lẹ́ in another form olóhùn arin kíkín ajita iwazan ògógó ọmọ kúlódò orin ẹ̀sà tá a tún wí lẹ́lẹ́ yìí o ògógó ọba ẹ̀sà làkọ́lé. igbó òótọ́ ni bẹ́ẹ̀ náà ni kò sí adédọ́gójì kò sì sí adédọ́ọ̀dúnrún bàbá ní kúrú adédìgbà òpé méjì ebi gbogbogbò kọrin náà kó dánmọ́rán bí ewé mọ́ sọ̀rọ̀ kọjá mi lẹ́dọ̀ bí ewé ìyeyè ẹ̀wọ̀n ní rètérètè pé wọ́n gbèjègbèjọ bí èrò èṣùṣù àkúdà wèrè. ṣé ń gbọ́ bó ṣe ń kọ́ lálá ṣé ń wo bó ṣe ń fi gbogbo ẹ̀ yàtọ̀ ọmọ kúlódò pẹ̀sà ó dára sí ẹ̀ tún bẹ́ẹ̀. àpèdáhùn dálára oko pé ṣíṣì ọmọ inú kòrò ní pé ṣíṣì kọ́mọ̀ ṣe kúrú ẹnu ẹni tẹ́ ẹ bá rí ẹ̀. ìkànnì lẹ́lẹ́ yìí ọba gbé òkè. ẹ̀jẹ̀ bá kọ́kún máa kọ́kún ẹbí gbọ́ bí àlùkò bá kọ́kọ́ máa kọ́kọ́ bí òdìdẹrẹ́ bá kọ́kọ́ máa kẹ̀wú dí orin tí òdìdẹrẹ́ ń kọ́ fọ́gbọ́n ọdún lóhun tí àwọn kọ́ fi pàlù ìṣẹ́jú kan lọ. ó kọjá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ara yóò gbẹ kíyàtọ̀ ògógó bá ẹ̀sà ní ẹ̀túnbà. lórí ọmọ kúlódò onígẹ̀gẹ̀ gbọ́dọ̀ jẹ gbèsè kódà kíkọ́ bá òun méjì lọ́rùn ẹni kéèyàn ó yọ gẹ̀gẹ̀ kó tún jẹ gbèsè sọ́rùn ohun tí ó dá kò dá àwọn dáadáa ní mọ́ṣáláṣí àwọn ẹlẹ́dẹ̀ kọrùn lè mọ́mú tó bá dán wò ájìyà láyé átúnjẹ lálẹ́ dé ọ̀rọ̀. audio CD àti VCD ògógó ọba ẹ̀sà ó ti jáde marketed and distributed by Absolute Music and Films Akorede marketer number 79 Oyosore CD market Bọ́ládé Òṣòdì Lagos telephone 003-401-3318 tàbí 0818-440-8191 audio CD àti VCD tá a gbé àkọlé ẹ̀ ní ògógó ọba ẹ̀sà another dimension ògógó ni ó tún sọ̀rọ̀ Boko Haram nínú ẹ̀ ó pẹ̀sà ó dára sí i.